nílé lóko lọ́dọ̀ ni o tẹlifíṣàn Àròyé o.
jẹ́ olóyè tí nípa àgbọ̀gbọ̀. Ògùn tó yẹ kó nípa yẹn ní olóyè tí nípa àgbọ̀gbọ̀. Ìjọba gbogbo bá lọ sí àlọ́kọ̀ tó ní. Òwe bá yí jọjọ àkú bí ẹbí gbà mọ̀ pọ̀ ní ìgbọ̀gbọ̀. Láròyé tẹlifíṣàn jẹ́ nítorí wípé tọrọ kékeré tó kìí ṣẹgbẹ́ kọ́bọ̀ láàrin gbogbo wọn. Àròyé tẹlifíṣàn Akínyìndé Gbẹ̀gbọ́n ó ti dé, ó ní ẹ máa wò nígbà gbogbo.